ìdí àpá fámìlì ẹ̀kú kí ló máa ń gbà fún yín ṣé Islamic bank tó máa ń gbè yẹn bàbá wọn fi ń gbà wá ní kó wọn lè ṣe Islamic bank lọ́nà ń gbà ẹjọ́ mo kó mi sí Islamic bank kí tó lè yáwó ní oṣù mẹ́fà no àbí owó ẹ̀ náà mi ṣe wọ́n máa wá yáwó mi ní sọ interest wọ́n á dẹ̀ lóyún oṣù mẹ́fà wọ́n lè wí dividend wọ́n àwọn fàáyọ̀ pé ẹwà olè ní olè wọ́n ní sáà kí lóore mo ló lè ní ìnà wọ́n lè wọ àwọn cooperative gbòòrò wọ́n fún wa dividend lẹ́yẹ̀kan lọ́dún ẹ̀yọ fún àwọn náírà rí ẹni àwọn wọ́n fi ṣe ń jẹ̀bi ẹ̀ rálẹ̀ ẹ̀ ṣe ájì ẹ̀ talẹ̀ orin tẹ́ẹ̀rí bulẹ̀ ń kó sí báwo ni ṣé àwọn àwọn ìsàmbá ẹ o ẹsẹ báńkì ẹsẹ bá bàjẹ́ ẹsẹ ọ̀fọ̀ interest gan wọ́n yọ owó wa ní àwọn èrè wọ́n àkáǹtì mi láàárọ̀ yìí wọ́n wọ́n ṣe bá fọ́ndẹ́ náà flip electronic kìíní kan kí ló dé àmúlá kí ló dé electronic náà ni àwọn kò fún interest gan wọ́n wọ́n sáà báńkì wọ́n fún amọ́ ọ̀tá bá yáwó wọ́n ní kí wọ́n yáwó báńkì náà wọ́n yáwó ṣòkù àná ṣé yáwó ṣòkù àná ni báwo ṣe ní yá ẹ ẹni tí ó bá ṣòwò tí ó jèrè ní báńkì máa yá lówó wọn ní kó ayá ti gbà náà wọn fà wá ni interest ọlọ́run condemn ẹ̀jẹ̀ rà fún yín ṣé lójú ayé ànábì àti tó tó dé kò sí western banking ló jẹ́ pé kò sí tíra ṣẹ̀ríà kan tó sọ̀rọ̀ pa western banking kò sí gbà yẹn fọ́ọ̀mù àtọ́kọ́ ṣẹlẹ̀ tí nàìjíríà ló ṣẹlẹ̀ 1895 wọ́n ti kọ tí a bùn tèmi láti bí 400 years ago wọ́n fẹ́ gbé ìdájọ́ ẹ̀ wá fẹ́lẹ̀ ìrọ̀ òun kọ́ kó wá wọn o láyé ìgbà yẹn àwọn olówó náà máa ń yáàyàn lówó wọ́n ní wá tí máa yá ní 100,000 wọ́n á fi sọ 120,000 tí wọ́n wá rí san wọ́n á fún ogun máa yẹ ọlọ́sìn ní ẹgbẹ̀rún gbàǹdẹ̀ lórí owó mọ́ kò ń ṣe owó tèmi àti ẹ kó sí báńkì owó orí owó oníyọ̀ ẹnìkan ló fẹ́ fi ṣe bísíǹsì ẹ wá ní kí n má gbèlé elékọ́ ni mo gbà èrè tó jẹ mo bá jọ pé ni ó fọ́ mi ṣe bísíǹsì náà èyí tẹ̀yìn fi ti yín ṣe kí lẹ fún lówó náà ẹ̀kọ́ gbẹ ìrọ̀rùn ààrẹ náà ṣó ìtẹ́lẹ̀ alọ́símáṣáṣí tí ó sọ níbi rẹ̀ mọ́. Okay, subhana rabbika. Sallu ala nabi.